mo gbọ́ pé ọmọ rédíò fi mí ṣe ẹ̀yẹ kọ́ náà ló mú mi àbí ó yá máa jẹ búrẹ́dì ẹ̀ lọ náà wọ́n ń dín ẹyin lọ́wọ́ máa jẹ búrẹ́dì ẹ̀ lọ náà àsìkò yẹyẹ tèmi ò tí ì tó nígbà tó bá sepò kẹfà rẹ tó fẹ́ ṣe yẹn nínú ètò ìdìbò tá a fẹ́ di 2027 yìí nígbà tó bá sepò kẹfà rẹ tó fẹ́ ṣe yẹn ẹ̀sìn yẹn tó fẹ́ ṣe yẹn nígbà tó bá ṣe ìgbà yẹn yẹyẹ tèmi ó wà ẹsẹ̀ tó bẹ̀rẹ̀ ìtajọ múlẹ̀ ọmọ rédíò ìtajọ múlẹ̀ nígbà tó bá sepò kẹfà rẹ tó fẹ́ ṣe yẹn sẹ̀ ìgbà yẹn yẹyẹ tèmi ó ṣẹ̀ tó bẹ̀rẹ̀ máa jẹ búrẹ́dì ẹ̀ lọ náà wọ́n ń dín ẹyin lọ́wọ́ èmi kà. ẹ̀yin olólùfẹ́ wa Funny Thinker máa ti lọ bẹ̀bẹ̀ o. ọkùnrin yìí ó ti lọ bẹ̀bẹ̀ ó ti tọrọ àforíjì lọ́wọ́ Sunday Ìgbòho owó baba dami eégún mọ̀gájí. bá a ti mọ̀ pé Funny Thinker ń lẹ́nu pé òun ò lè tọrọ àforíjì lọ́wọ́ Sunday Ìgbòho. eléyìí ṣe wá ní kàyéfì wípé Funny Thinker lè wá fi ẹnu rẹ̀ gbolẹ̀ ẹnu rẹ̀ tó fi bú òòṣà ó ti wá fi gbolẹ̀ báyìí o. àwọn àgbààgbà Yorùbá wọ́n ti jáde tán wọ́n ní kó tọrọ àforíjì lọ́wọ́ Sunday Ìgbòho. ọ̀rọ̀ yìí àbí mi kí lohun tó ń ṣẹlẹ̀ gangan kí ló wà láàrin Funny Thinker àti olóyè Sunday Ìgbòho. ṣùgbọ́n ká tó fi fídíò ọ̀hún hàn yín ẹ̀yin aráalé ká tó fi ibi tí Funny Thinker ti bẹ̀bẹ̀ tó ti fi ẹnu rẹ̀ tó fi bú òòṣà tó fi gbolẹ̀ yìí ẹ jẹ́ á fi fídíò tí Funny Thinker ti sọ wípé òun ò ní tọrọ àforíjì lọ́wọ́ olóyè Sunday Ìgbòho ká tó wá fi fídíò ọ̀hún hàn yín ẹ̀yin aráalé ẹ bá wa subscribe sórí ìkànnì wa ìkànnì yìí. fídíò yìí náà ló ti sọ wípé òun ò ní tọrọ àforíjì ẹ wo fídíò ọ̀hún náà. lọ́wọ́lọ́wọ́ báyìí I'm on a movie location yẹn ní Èkó Lagos Island I've been away for like a week or plus now. láàárọ̀ yìí òun ni àwọn tó nílé tí mò ń gbé pè mí wípé ní ìjẹta àwọn mẹ́rin kan wá sí àdúgbò mi wọ́n lọ sí ilé níbi ọwọ́ ìrọ̀lẹ́ wọ́n lọ sí ilé tí ó wà adjacent to my house wọ́n lọ jálẹ̀kùn bẹ̀ wọ́n pariwo Funny Thinker. ní àná lánàá ní ọ̀sán àná wípé wọ́n wá padà wá sí ilé ọ̀rọ̀ because ilé tí mò ń gbé wà gated ilé tó ní gate ni ó ní fence wọ́n wá padà wá síbẹ̀ yẹn wọ́n bẹ̀rẹ̀ sí ní gbá ibẹ̀ wọ́n pariwo Funny Thinker bóde. àwọn kan náà just for the records kì í ṣe pé bóyá mò ń bẹ̀rù o ṣùgbọ́n at least a lè like gbogbo àgbáyé ó lè mọ̀ wípé n tí à ń fà òun ló result sí eléyìí torí pé mo refuse láti bẹ̀bẹ̀ ni mi ò dẹ̀ ní bẹ̀bẹ̀ kí yẹn ọkọ̀ wà ńlẹ̀ náà. ẹlẹ́kẹ̀ẹ́ tó wá wà ń bẹ̀ ni wípé aládò ìwọ nìkan ló mọ ilé mi ìwọ nìkan ló mọ ibi tí mò ń gbé kí yẹn náà tún wà ńlẹ̀ ẹlẹ́kẹ̀jì nìyẹn. so ní ìparí ẹ̀ àwọn tí wọ́n ní ilé ti sọ wípé kí n má padà sílé àwọn mọ́ pé as a matter of fact máa ní láti wá kẹ́rù mi kúrò ní ilé yẹn ni wípé àwọn ò fẹ́ níbẹ̀ mọ́ so because mi ò dẹ̀ rí àwọn yẹn náà bú mi ò rí wọn bú actually because tó bá ti di pé bóyá àwọn kan bẹ̀rẹ̀ sí ni wá ń gbálẹ̀kùn lé wọ́n ń béèrè ẹni tí wọ́n gbà sílé tí ó rẹ́ǹtì lé lọ́wọ́ èèyàn náà dà ṣe mọ̀ pé and just so you know ẹ̀yin tí ẹ̀ ń lọ sí ilé yẹn lọ kó gìrìgìrì bàbẹ̀ àmọ́ bí tẹ́ ti wá o and then màmá tí ó ní ilé yẹn tí wọ́n wà ní second flat ìyá yẹn àgbàlagbà ni o and then gìrìgìrì tẹ́ ń lọ kó bàbẹ̀ yẹn tí ìyá yẹn bá ṣe bẹ́ẹ̀ tó dákẹ́ mọ́ yín lọ́wọ́ àmọ́ bí tí ọ̀rọ̀ yìí ti wá and lẹ́ẹ̀kan sí aládùn ìwọ lọmọ bí tí mò ń gbé ìwọ lọmọ bí tí mò ń gbé and then sí ẹ̀yin alára wa nílé lóko lódò lẹ́yìn òdì lọ́wọ́lọ́wọ́ báyìí movie location tí mo wà máa ṣe tán bẹ́ẹ̀ ní bóyá bíi ọ̀la sí ọ̀túnla ẹ jọ̀ọ́ presently I do not really have any money láti sọ pé bóyá mo fẹ́ gba ilé mi báyìí ní parọ́ fún yín so ẹni tó bá lè ṣèrànlọ́wọ́ ní iye kan àbí mi tí mo tiẹ̀ fi lè get apartment mi because this is sudden honestly because lọ́wọ́lọ́wọ́ báyìí mi ò ní lọ́kàn láti mi ní plan láti kúrò ń bẹ̀ yẹn for now but ìgbà tí nǹkan ti wá rí bó ṣe rí and again for the records aládò ìwọ nìkan ló mọ́lé mi o ìwọ nìkan lọmọlé mi alẹ́ kan sí ẹ̀yin alára wa ẹ dákun máa fi. ṣé ẹ ti rí fídíò ọ̀hún náà tí arákùnrin Funny Thinker ti sọ wípé
òun ò ní tọrọ àforíjì lọ́wọ́ olóyè Sunday Ìgbòho. ẹ jẹ́ á wá fi fídíò tí Funny Thinker ti wá tọrọ àforíjì báyìí, ẹ jẹ́ á fi hàn yín. ẹ wo fídíò yìí náà ká tó wá tú pẹ́pẹ́ ọ̀rọ̀ yìí, ká sọ ohun tó ṣẹlẹ̀ láàrin olóyè Sunday Ìgbòho àti arákùnrin Funny Thinker yìí. mo ti ìjà tó wà láàrin wa àti Sunday Ìgbòho ni mo yanjú lé nìyẹn tí ó dẹ̀ gbọ́dọ̀ sí nǹkan mọ́. Ìgbòho tó ń wò yẹn dáadáa ni dáadáa tí kì í ṣe ẹ̀fẹ́ ẹ̀ lè máa ìdọ̀tí ara ẹ̀ ní gbogbo ẹ̀ tó máa ìdọ̀tí ara ẹ̀. So tí ọ̀rọ̀ bá láàrin yín tí ọ̀dẹ̀ tí ó wọ́n náà kọ́ máa mi ní ọ́, so mi gbọ́dọ̀ Ìgbòho lẹ̀ kí n wá ní so ní ìsìn Ìgbòho tí bá Ìgbòho sọ̀rọ̀ ìwọ náà dẹ̀ bá sọ̀rọ̀ láìfù sí wípé kí Ìgbòho kó fi yá mi orúkọ máa mi ní ọ́, so Ìgbòho dẹ̀ ti gbà lórí pé èèyàn nìyẹn, so ìyẹn mú ìpè ọwá bí so máa dọ̀dẹ̀ tí bá Ìgbòho sọ̀rọ̀ yẹ kí gbogbo ayé tó mọ ìtọ́ lọ gánà máa padà pé ọtí tán pátápátá kò sí nǹkan kan mọ́. Ìgbòho àwọn ọ̀gá àti ọwọ́ àṣẹjọ lọ lé Ìgbòho náà má lọ kí. ẹ̀yin alára wa àwọn bàbá mi tó ní àwa lélẹ̀ yìí, so ẹ̀mú ilé ẹ̀mú yín ti lágbẹ̀dẹ̀ wọn ò lè bá nǹkan tì, so wọ́n ti pè mí wọ́n dẹ̀ ní pé gbogbo ọ̀rọ̀ yìí kí n jẹ́ kó darí odò kó lọ mú mi, and then lórúkọ wọn mo fẹ́ fi àsìkò yìí bẹ àbáwá Sunday Ìgbòho pé kán má bínú lórúkọ bá mi sàn bá mi Adébísí ọmọ ọlọ́pọ̀ èèyàn lókè bẹ́ẹ̀ ẹ má bínú ọmọdé ò mórí jẹ kó má ra lọ́wọ́. ọ̀rọ̀ náà lẹ gbọ́ lẹ́nu arákùnrin Funny Thinker yìí. ẹnu ẹ̀ tó fi bú òòṣà ó ti wá fi gbolẹ̀ o. àwa ò dájọ́ o, ṣùgbọ́n ohun tá a rí òun làwa ń sọ. ẹ̀yin aráalé ẹ̀yin náà lẹ máa dájọ́ ọ̀hún. gẹ́gẹ́ bá a ti mọ̀, nígbà tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí wọ́n dá olóyè Sunday Ìgbòho sílẹ̀ láyọ̀ àtàláfíà láti máa rìn láti máa yan fanda lórílẹ̀‐èdè Nàìjíríà àti gbogbo àwọn nǹkan wọn tí wọ́n gbẹ́sẹ̀ lé tí wọ́n yọ̀ǹda gbogbo ẹ̀ fún wọn. a wá rí i pé olóyè Sunday Ìgbòho wá darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC tí ó sì dúró pé òun dúró ti ààrẹ Bọ́lá Ahmed Tinubu o, wípé àwọn ò fẹ́ Òbí kankan, àwọn ò fẹ́ Àtíkù, àwọn ò fẹ́ ẹgbẹ́ òṣèlú kankan lẹ́yìn ààrẹ Bọ́lá Ahmed Tinubu ìdìbò 2027 tí wọ́n fẹ́ ṣe. èyí ló fà á tí ọkùnrin Funny Thinker yìí wá jáde tán. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n sọ wípé kò ṣẹ̀ṣẹ̀ nínú kó jáde, ṣùgbọ́n àwọn ọ̀rọ̀ tó ń jábọ́ lẹ́nu rẹ̀ sí olóyè Sunday Ìgbòho, ṣáwọn Yorùbá náà ló sọ wípé oko ò ní jẹ́ ti bàbá tọmọ kó má sáàlà. ohun tí ọ̀pọ̀ àwọn ènìyàn ń sọ náà nìyẹn. ọ̀rọ̀ yà bí mi ìgbà kan tiẹ̀ tún yá tó ní olóyè Sunday Ìgbòho ń fi àwọn tọ́ọ̀gì máa wá òun kiri. àwa sì ń dúró nígbà tí àwọn àgbà tí wọ́n ní kó ṣe àforíjì lórí ayélujára pé lẹ́yìn wọ́n wá mú lọ sílé olóyè Sunday Ìgbòho láti ṣe ohun tó tọ́ àtohun tó yẹ o. ṣùgbọ́n ọ̀pọ̀ àwọn ènìyàn ni wọ́n ń sọ̀rọ̀, àwa ò dájọ́ o, ẹ̀yin aráalé náà lẹ máa dájọ́. wọ́n ní inú fídíò tí arákùnrin Funny Thinker ti ń ṣe tó ti ń tọrọ àforíjì yìí, ó ní ó dàbí ẹni tí wọ́n ń fi tipá tìkúùkù mu láti tọrọ àforíjì lọ́wọ́ olóyè Sunday Ìgbòho. nígbà tí wọ́n bá mú lọ sílé olóyè Sunday Ìgbòho, a ó mú fídíò ọ̀hún náà wá sórí ìkànnì yìí wá fún àwọn olólùfẹ́ wa. Funny Thinker ti tọrọ àforíjì lọ́wọ́ olóyè Sunday Ìgbòho lórí ayélujára o.
ẹ̀yin olólùfẹ́ wa ẹ má gbàgbé ẹ máa bá wa subscribe sórí ìkànnì yìí, ìkànnì King Fax Gist TV òun lẹ wà yìí o.